Anyway, guys, ẹ kálẹ́. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ kálẹ́. Ẹ̀yin awo tọ̀ síbẹ̀ ventures dà. Ẹ̀yin ti tọ̀ síbẹ̀ ventures. Ẹ̀yin yàgbé sábọ̀. Ẹ̀yin èèyàn wa LIZZY ANJORIN ó kí àwọn followers rẹ̀ ó kí wọ́n ó tún ṣe giveaway fún wọn lánàá ṣùgbọ́n ó wá gbé arábìnrin tí a ń pè ní IYABO OJO ó tún gbé wọn ṣépè ó gbé Elizabeth Ọbànlá ó gbé ṣépè náà. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu LIZZY ANJORIN. Ẹ̀yin ń jáfikún Agége ẹ̀ náà sókè. Ẹ kálẹ́ o. Kí ló ń ṣẹlẹ̀? Èwo nú àwọn ọmọ ọ̀ràn kíran ló gbẹ́nu sọ̀rọ̀ wa o. Èwo nú àwọn customer Aliu Adégòkèrè. Aliu Adégòkè ọmọ dáadáa mo rí bí custard. Wo ló ti rí fọ́tò? Gbàyè pé. As at today, Adéyẹmọ Ayọ̀mídé number 1, Adéyẹmọ Ayọ̀mídé number 2, number 3, number 4, then number 5, Joy Àríkẹ́ number 6, Èèyàn Iyì number 7, Adéyẹmọ number 8, Adijat number 9, Adijat Orítókẹ́ Ọlálùdé number 9, Alájà Orítókẹ́ again number 10. So Adéyẹmọ Ayọ̀mídé is the fan of the day. Instagram, we are taking Sherifat Ashoke. Okay. Astro Queen. How are you? Ba share. Saturday. Our day. Aṣọ sister mi yìí ti ń jẹ Aunty Olúṣọlá. Okay. Astro Point. Ẹ kálẹ́ yìí tí ṣé dáadáa ni mo bá yín? Ṣé dáadáa ni mo bá yín? Ẹ má bínú. Okay. Ẹ kálẹ́. Kí ló ń ṣẹlẹ̀? Èèyàn yìí. Damola Christiana, you are beautiful too. Ọmọládé Adéníkẹ́, Olúdárí Adéọlá Esther, Adéníkẹ́ Afọlábí, Oyèjọlá Bọ́láńlé, Ọlábọ̀dé, Almoruf Níṣọ́. Ṣé wàá pa? Màmá àgbàlagbà oyè. Màmá tèmi nìkan Núrà àti Jímọ̀. Ìyá dáadáa. Ẹ wo bí LIZZY ṣe ń dán. Ayọ̀dèjì. Àjẹpẹ́ ṣe wàá pa. Àjàpé ṣe wàá pa. Orin tí àyà ọ̀gá. Ẹ kálẹ́. Quick one. Àwọn iṣẹ́ tá ṣe. For those of you tẹ́ wà lórí cyberspace yìí. Ṣé rí ànílè mẹ́nu kò lórí ọ̀rọ̀ IYABO OJO àti OBANLA àti Dorcas ìyá tó máa jẹ́ wà ló béèrè tó bẹ̀. Sórí onígbìndé tó gbé lọ sí what's it called alágbọ̀n. Dorcas ojú mi dáadáa onígbìndé àti ìyá Débímpé àtàwọn tó kù tó gbé lọ sálágbọ̀n. Anybody tó bá post ìhòòhò ẹ, in fact tá bá rí nǹkan tó ju ìhòòhò ẹ lọ lórí cyberspace yìí ṣe bọ́wọ́ ara ẹ ló fi gbé síta. Then Dorcas, let me tell you something, kò sí bàbá ńlá kan tó lè gbé jáde. Before you get to onígbìndé you will come through me. O gbọ́ mi nǹkan tí mo sọ fún ẹ. You have to come through me. Before you get to Mama Débímpé, you have to come through me. Mama ẹ Adébísí oníwàrápá. Olórí burúkú ìyá òfò ìyá àbànújẹ́. Òun àtọmọ tó máa mọ̀ gbẹ̀yìn ẹ̀ tó gbé dání. Ó mọ̀ pé ọ̀rìn normal day Adébísí ìyá ẹ̀ Dorcas ìyá ẹ̀ máa mọ̀ ìgbẹ̀yìn gbogbo ọmọ tó tara ẹ̀ jáde.
àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá sórí cyberspace yìí ló kù. Àmọ́ tó bá jẹ́ pé torí donation ni Dorcas ìyẹ́ ẹ máa ráre kù ni. Keep spending your money, keep wasting your money Dorcas. Ìran ìyáláyé ẹ àti gbogbo àwọn tó súnmọ́ ẹ tó fi ń ba yé àwọn èèyàn jẹ́ kọ́ ló máa gbéyàn lọ sí police station bí. Number 1, a mọ̀ pé ẹ fẹ́ bà àwọn ọlọ́pàá lórúkọ jẹ́. Ẹ fẹ́ kí àwọn ọlọ́pàá kan ṣe nǹkan táyé máa fi kẹ́nu bò wọ́n. And me personally, I will keep educating the society for society to know who you are. Tó bá ti waste owó ọwọ́ ẹ̀ tán ìwọ àtàwọn olórí burúkú tó ń dáwó fún ẹ tó máa mọ sàárì ọmọ wọn àtàwọn awáyémáyé tó ń gbá advert fún ẹ tí ogbọ́n máa mọ sàárì ọmọ wọn. Dorcas, keep trying. In fact, lọ sí ọ̀run ìwọ kọ́ ló máa tìyàn mọ́lé ń bí Dorcas. Olórí burúkú tó ń gbé kiri recently ó kọ̀ kò ṣiṣẹ́. Wọ́n empower ẹ̀ ó kọ̀ kò ṣiṣẹ́. Èmi ò rí bí tí èèyàn ti máa kọ̀ láyé yìí tá lóhun ò ṣiṣẹ́ tá lóhun fẹ́ máa bàyàn lórúkọ jẹ́ jẹun. Èmi ò rí bí tó ti máa ní ọmọ tó believe kó fẹ́ lọ bàyàn lórúkọ jẹ́ fi tọ́mọ títí ẹ. Ó dẹ̀ rò pé wọn ò ní gbé òkú ọmọ yẹn wá bá ẹ lásìkò tí wọn náà bá fẹ́ jókòó wá jẹun ọmọ. Ọ̀dọ̀ ẹ̀yin blackmailers tí ayé yín ti bàjẹ́ nìkan ni mo ti rí tẹ́ máa bọ́ sí cyberspace tẹ́ máa sọ fún àwọn èèyàn wípé ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ lówó lọ́wọ́ ẹ lọ́mọ. Ẹ wá ń fi ìbàjẹ́ àwọn tí ò ṣẹ̀yìn, àwọn tó mean well fún yín, àwọn tó fẹ́ empower yín for real, àwọn tó fẹ́ kẹ́ ẹ jẹ́ èèyàn nínú ayé. Ẹ wá believe pé ẹ fẹ́ bà wọ́n lórúkọ jẹ́ láti máa gba donation.